brother. Mass burial for all our bad leaders. Ẹgbọ́n sókè lókè lọ́hùn kẹ́kí gbogbo ara lé Masby TV. A kú dédé àsìkò ẹ̀yin ìyá àti bàbá wa ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ orúkọ mi ò yí padà èyí náà ni obìnrin olúwa tó fi gbogbo mọ́ọ̀sì Masby TV apàṣẹ àdètí dé nìyẹn ẹ ṣé. Kí ló ṣẹlẹ̀? Olóòtú tí mo ti dára dúró. Ok, ẹ ṣé gan-an. Ṣé gbogbo lè ń gbọ́ mi? Torí pé ó dà mí pé nẹ́tíwọ̀kì yẹn ń ṣe ségesège. Ṣé ń gbọ́ mi dáadáa gbogbo lé? Bẹ́ẹ̀ni. Olúwa ṣeun. Now ẹ̀yin èèyàn wa a fẹ́ bọ́ sí agbami ètò tí a dẹ̀ mú wá síwájú yín ní àṣálẹ́ yìí ni wípé kí ni àwọn ìdojúkọ tí a fèsì ní ọdún 2025 nípa ọ̀rọ̀ Yorùbá Nation. Kí ni àwọn YSDM ní fún wa ní wákàtí tá a wà yìí tóṣù yìí tó parí ẹ máa gbọ́ lẹ́nu wa. Kí ni àwọn nǹkan tí àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ Yorùbá Nation Youth Leader. Thank God pé lára leader tí wọ́n jẹ́ títí home base wọ́n wà pẹ̀lú wa wọ́n á yẹ̀yàn náà àwọn ọ̀rọ̀ yẹn àwọn nǹkan tí ó wà ńlẹ̀ kí ni àwọn nǹkan tí à ń expect gbogbo wa la rí gbàgbó tí ó ṣẹlẹ̀ ní ọdún 2025 ní December on the 24th/25th ó dàbí àlá ni ẹ̀yin èèyàn wa bí àlá ó ń bọ̀ kò ní wá ẹ má jẹ́ kó wá ẹ má jẹ́ kó ṣe gbá ọkọ ìyá wọn ó padà ó ṣe kí ni ó jẹ́wọ́ ọmọ ọkọ ní orílẹ̀-èdè tá à ń pè ní location 419 nípa pípa àwọn èèyàn wa pípa àwọn tí wọ́n ń dá oko tí wọ́n fẹ́ fi ìyàn tí wọ́n fẹ́ fi pa ìran ògo adúláwọ̀ nítorí pé tí àwọn èèyàn wa tí wọ́n bá lè lọ sóko kí ló máa ṣẹlẹ̀ sí wa á di pé à ń ra oúnjẹ fọ́rínà à ń ra oúnjẹ àwọn Fúlàní so kó tó di pé a máa bọ́ sí orí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn wa ẹ rí i pé orúkọ wa ó ṣe kí ni a ní ìyípadà nípa orúkọ ó dẹ̀ nídìí ó dẹ̀ yẹ kó yé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko lẹ́yìn odi nítorí pé àfẹ́ bá máa fa nǹkan tí ò yẹ ká máa fà nípa ọ̀rọ̀ orúkọ ó yé yín gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní last year and àwa ṣe kí ni àwa gbé ìjàngbara sí ọwọ́ lótìtọ́ lódodo a ní ọkàn méjì nítorí pé nǹkan tí wọ́n bá ń pè ní self-determination has nothing to do with àwọn nǹkan tí kò ní ṣe pẹ̀lú ìjàngbara a fẹ́ fi gbogbo ẹnu ká fi sọ̀rọ̀ nítorí pé ọdún tuntun la wà ẹ jẹ́ ká move forward ẹ̀yin èèyàn wa so àwọn èèyàn tí àwọn akẹgbẹ́ mi tí wọ́n wà lórí ìkànnì wọ́n á sọ̀rọ̀ díẹ̀ nípa orúkọ tí ẹ̀ ń wò lórí fọ́nrán tí ẹ̀ ń wò tó jẹ́ orúkọ tuntun tí à ń jẹ́ nísìn torí pé ọmọ Yorùbá ni wá ọmọ Odùduwà ni wá so therefore ẹ jẹ́ kí n pe brother mi Masby kí wọ́n sáré yànnàná ọ̀rọ̀ kí ni ìdí kí ni nǹkan tí kí ni effect of orúkọ tí a ṣe ń torí pé ó lè máa fa kàyéfì fún ẹ̀yin èèyàn wa ní pé kí ló tún ṣẹlẹ̀ ń bí báyìí so brother mi Masby ẹ gbóhùn sókè lẹ́yìn máa pe brother sister wa Àṣàkẹ́ kí wọ́n sáré yànnàná ọ̀rọ̀ yẹn kó tó di bá a máa pe brother wa Ògúnmẹ́yọ̀ ẹ ṣé gan ẹ gbóhùn sókè. Ẹ kalẹ̀ gbogbo ilé ọ̀pọ̀ òkà gbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ tẹ bá wò dáadáa ẹ rí i pé àyípadà ó dé bá orúkọ tiwa ìdí ni pé lẹ́yìn ìgbà tí gbogbo ìdíjà tátẹ́gùn fẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ mọ̀ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn wọ́n pè wá wọ́n bá wa sọ̀rọ̀ nígbà tíjà kóbìnrin rédíò kópa kọkùnrin rédíò kópa kéjò ṣáà ti má lọ ni kéjò má ti lọ ni
àwa gẹ́gẹ́ bí tẹ́bádẹ̀ gbogbo àwọn táwa ń bíbà yìí ẹ rí i pé kò sẹ́ni tí ẹ lè sọ pé mọ̀ láàrin gbogbo wa ìyẹn lè fi máa mọ̀ wípé kò ṣe pé bẹ́ẹ̀ a já nígbà àbí whatsoever nǹkan tí ò tẹ́ wa lọ́rùn tá a rí la pọ̀ ìdí kókó pàtàkì tá a dẹ̀ ṣe parúpọ̀ wa dà nítorí nǹkan méjì alákọ̀ọ́kọ́ a wò ó pé kò sí pọ́ìntì nínú ká máa sọ pé world media dandandandan because a ò wá fame a ò wá owó a ò wá káwọn èèyàn mọ̀ wá a ò wá pé ká ẹsẹ̀ máa trend àbí nǹkan téèyàn bá fẹ́ gbà kankan nídìí ẹ̀ tàbí téèyàn bá fẹ́ jẹ́ kí kọ̀rẹ́nsì kankan fẹ́yàn òun nìyẹn máa ń run apá mọ́ àwa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́ pé à ń ṣe nítorí ọjọ́ iwájú àwọn ọmọ wa a dẹ̀ ń ṣe sódà táwa náà yẹ lọ́jọ́ iwájú tó dáa ìdí nìyẹn tí a fi ìbẹ́ni kankan jà sí kù tàbí ìbẹ́ni bọ̀dì jà sí gbé àbí jà sí orúkọ kankan ìdí nìyẹn táwa ti wá come to conclusion lẹ́yìn ìgbà táwa wo nǹkan tó lọ lórí afẹ́fẹ́ a rí kókó yẹn gbọ́ to me and a lot of people orúkọ yẹn ti stay already a lot of people don't even want to hear it sọ wá wò pé ìdájọ́ máa jà sí nǹkan tí ó wúlò tàbí tí ó mọ̀mọ́ àṣekúfẹ̀ ẹ̀kọ́ ṣe kí ni ká máa jẹ́ nígbà tó yẹ kó ọmọ Yorùbá náà ní wá Yorùbá ní Oòduà Yorùbá ní káàárọ̀ oòjíire Yorùbá ní Yorùbá òtítà nìjẹ́ ń bẹ̀ nígbà tó yẹ pàtì ẹ̀sìn struggle láti jẹ́ kí òmìnira Yorùbá bọ̀ sí i àbá àpéra wa ní àyàn fẹ́lẹ́ tó máa rìn nígbà tó ti jẹ́ pé orí òótọ́ ta wà náà la wà a mọ̀ pé ìyá àti bàbá tẹ̀wé wà ẹ̀ ní fi wá sí i so ìdí nìyẹn tí àyípadà ṣe dé bá orúkọ wa ní ráńpẹ́ ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣeun bàbá wa mo rí i pé bàbá wa Àkànbí Yájù ó dà pé nẹ́tíwọ̀kì gbé wọn jáde ọ̀rọ̀ náà lẹ gbọ́ yìí ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí mọ́mì mi Àṣàkẹ́ ìyàwó Àṣàkẹ́ ẹ jọ̀ọ́ lórí orúkọ yìí tẹ́yìn náà bá ní nǹkan kan láti bá ọmọ Oòduà sọ ọmọ Yorùbá sọ ẹ bá gbóhùn sókè ní ṣókímà ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé gan ni bàbá mi àròlé bàbá tẹ̀ǹtẹ̀ mú kí gbogbo wa lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ọmọ káàrọ̀ òjìrè mú kí wa lẹ́ẹ̀kan sí àkú ètò ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ bó ṣe jẹ́ lẹ́nu bàbá mi must be mass burial for the bad leader ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn náà bó ṣe jẹ́ nìyẹn torí pé gbogbo wa náà ni a rí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá sẹ́yìn pẹ̀lú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní àárín wa tó ti jẹ́ pé tá bá ń sọ̀rọ̀ nípa ìjàǹgbara gbogbo wa pátápátá nǹkan kan náà ni wá ṣùgbọ́n tó bá ti wá dàbí pé nǹkan kan a máa wá tí wá máa wá fa gbọ́mi somi ò tó bí èmi ni mo ní orúkọ yìí ó belong sí ẹnìkan o òun náà la fi wá wò wípé òkè àti Odùduwà àti Yorùbá ilẹ̀ Yorùbá yìí náà ṣáà ní gbogbo ẹ̀ wà orúkọ tí ẹ kọ̀ déédé rí pé ó yí padà látàrí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sẹ́yìn ni tó dẹ̀ jẹ́ wípé àwọn tàn wọ́n ní àwọn làwọn ní orúkọ wípé orúkọ Yorùbá world media yẹn o ẹnìkan ló ti ń jẹ ìdí nìyẹn tẹ́ fi rí wípé orúkọ yìí ó yí padà ẹ̀yin ènìyàn wa tó bá jẹ́ wípé àkọ́kọ́ rèé tẹ́ ń darapọ̀ mọ́ wa ní orí ètò yìí tàbí ẹ ti ń gbọ́ wa tẹ́lẹ̀ tẹ́ kọ̀ wá rí pé orúkọ yìí ó yí padà àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá yẹn òun náà ló fà á débi tí orúkọ yìí tí ó fi jẹ́ wípé Odùduwà world media lẹ ń rí ní orí ìkànnì yìí gbogbo ẹ̀ náà fún ìjàǹgbara ni ṣùgbọ́n ọdún tuntun la wà yìí eléyìí tí àfi wa máa wá tí máa jáde láti máa wá ṣe fàmíǹfà ọ́ awuyewuye sọ́tún sósì òun la fi ní pé ó dáa orúkọ yìí o káwa náà kí a mú jáde òun náà lè fi rí orúkọ tẹ́ bá wa ń wò yìí ẹ̀yin ènìyàn wa Elédùmarè á ràn wá lọ́wọ́ bàbá mi ẹ jẹ́ ká fi mọ níbi tí a ṣàlàyé dé yẹn Ọlọ́run ọlọ́jọ́ òní ó yé àwọn èèyàn wa gbogbo àwọn tó ń wò wá ọmọ Yorùbá gbogbo wọn náà ni òye ọ̀rọ̀ yẹn yé ṣùgbọ́n ká má wàá fi ọdún tuntun máa tí wá máa wá ṣe àròyé ṣùgbọ́n gbogbo wa pátápátá ibi tá a kọjú sí òun náà la kọjú sí wípé ìjàǹgbara fún orílẹ̀-èdè Yorùbá òun ni ọ̀nà àbáyọ fún gbogbo wa gbogbo wa náà láti rí nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn ní ọdún tó kọjá ọdún tuntun yìí ọdún ìlọsíwájú ni tẹ́ bá ń gbọ́ pé focus kí a kọjú síbi tá à ń lọ wípé ọ̀gọ̀ọ̀gọ̀ ibi tá a kọjú sí yẹn náà la kọjú sí ní orí ìkànnì yìí wípé ìran Yorùbá gbọ́dọ̀ bọ́
kúrò lóko ẹrú, òun nìkan tí gbogbo wa gbé sọ́wọ́. Elédùmarè á dẹ̀ fún wa ṣe, a ní ṣe lásán o. Ẹ ṣé gan ni bàbá mi, ẹ jẹ́ kí n dá padà sọ́dọ̀ yín. ẹ ṣeun ìyá mi Àṣàkẹ́ vice chairman wa, mo kí yín, ẹ ṣeun, ẹ kú òun látẹ̀kan. Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí. Ọdún tuntun la wà yìí, nínú ọdún tá a wà yìí, ìlọsíwájú òun ni tiwa, kì í ṣe ìfàsẹ́yìn. Ìfàsẹ́yìn ò ní jẹ́ tiwa lágbára Elédùà. So Odùduwà World Media Organization òun ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ fún ìjàǹgbara ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà wa, lágbára Elédùà àjọ̀dé ilẹ̀ lérí wa. Ẹ̀yin èèyàn wa, àwọn ọ̀rọ̀ kan bẹ tí a fẹ́ tún jẹ́ kẹ́ ẹ mọ̀ bó ṣe ń lọ. Ẹ ti lè máa gbọ́ kùrùkẹ̀rẹ̀ nípa Atlanta, Georgia, pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Mo máa fi àkókò yìí pé bàbá wa Masbi TV kí wọ́n fún wa ní àwọn information tó yẹ kí ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ mọ̀ nípa ohun tó fẹ́ ṣẹlẹ̀ ní ọ̀la tí í ṣe 22. Bàbá wa Masbi TV, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí ojú òpó yín lẹ̀ kẹ́ bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Kí ni ó fẹ́ ṣẹlẹ̀ ní ọ̀la ní Atlanta, Georgia? Ẹ bá wa gbóhùn sókè bàbá wa Masbi, tẹ́ bá wà ń bẹ̀ sà. Ẹ ṣé mo dúpẹ́. Mr. Masbi, ṣe wà ń bẹ̀? Ẹ kálẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa. Actually, èmi fúnra mi kọ́ ti ṣe program lórí ẹ̀ tí mo ti pariwo ọ̀rẹ́ síta. Bàbá wa emeritus, merited, intelligent, distinguished, loyal, royal, honest Professor Adébánjí Akíntóyè Stephen. Ó máa wà ní Atlanta, Georgia lọ́la yìí. Ó máa wà ńbẹ̀ níbi tí wọ́n ti fẹ́ sọ àwọn ìtàn Yorùbá fún àwọn ìjọba Amẹ́ríkà àtàwọn community Yorùbá àtàwọn ọmọ Yorùbá, àwọn people that matters bí àwọn state eldermen, senior citizens, etc. Kódà àyè sí fún anybody tó bá wà l'Amẹ́ríkà tó bá fẹ́ kópa níbẹ̀, àyè sí sílẹ̀. Kódà wọ́n fi email lẹ̀ tí wọ́n lè fi reach àwọn tí wọ́n máa ṣètò béèyàn tí máa wọlé síbẹ̀. Nǹkan ńlá, nǹkan ìwúrí ńlá ló jẹ́ fún wa, oríire ńlá gbáà ni. Kò ń ṣe Yorùbá nìkan ni ó ń béèrè fún òmìnira. Ẹ̀yà tó ń béèrè fún òmìnira pọ̀, tó fi wá jẹ́ pé ìtàn Yorùbá, àṣà Yorùbá, bí ilẹ̀ Yorùbá ṣe rí tẹ́lẹ̀ àti bí ilẹ̀ Yorùbá ṣe máa rí ni ohun tó wá jọ wọ́n lógún tó ní ká sọ fáwọn. Ó jẹ́ kẹ́ mọ̀ pé dájúdájú ìròyìn ayọ̀ kan ń bọ̀ nìyẹn. Gbogbo ara mọ̀ pé orílẹ̀-èdè Amẹ́ríkà wọn kì í ṣe òwò tí ó bá pé wọn. Tẹ́ bá l'Amẹ́ríkà kò ṣe nǹkan kan, ó ní nǹkan kan tí Amẹ́ríkà fẹ́ yọ ńbẹ̀. Gbogbo yín náà bá wo ohun tó ń lọ, kò kí ń ṣe ètò yẹn nìkan ló wà nílẹ̀. Bàbá wa Professor Banji Akíntóyè àti bàbá wa Olóyè Sunday Igboho àti gbogbo àwọn tọ́jọ́ ṣiṣẹ́ papọ̀, wọ́n ti kọ lẹ́tà sí so many countries of the world. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí orílẹ̀-èdè tó pọ̀ ni wọ́n ti kọ̀wé sí, tó ti bá ṣe meeting, ṣe gbogbo ẹ̀. Irú tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la yìí náà, oríire ńlá, ìwúrí ló jẹ́ fúnlẹ̀ Yorùbá. Wípé ìjọba Amẹ́ríkà kò ṣe pé èèyàn kan ló kọ̀ fẹ́ ṣe o. Ìjọba Amẹ́ríkà ló fẹ́ ṣe ní Atlanta, Georgia. Àwọn ọmọ Yorùbá tó wà ní ìjọba ó máa wà bẹ́ẹ̀. Àwọn state eldermen, àwọn tó nípò, wọ́n fẹ́ gbọ́, ókè bàbá, ẹ sọ pé ẹ fẹ́ gbòmìnira. Ilẹ̀ Yorùbá báwo ló ṣe rí tẹ́lẹ̀? Kọ́ tó wá fi tipátipá so yín pọ̀. Tó bá tún wá fi yín lẹ̀ tẹ́ bá lọ nísìnyí, báwo ni ilẹ̀ Yorùbá ṣe máa rí? Àwọn àlàyé yẹn ṣàpọ̀ lóríṣiríṣi. Kò lè dùn lẹ́nu tèmi torí pé mi kọ́ mo lọ bàbá Professor Banji Akíntóyè. Kódà gbogbo ọmọ Yorùbá ẹ máa lórí